àfàìmọ̀ ká má padà dẹrú Fúlàní nílẹ̀ Yorùbá yìí, àfàìmọ̀ kí Fúlàní má padà fogun kó wa kán gbalẹ̀ wa lọ́wọ́ wa. Torí bí mo ṣe ń wòye gbogbo ẹ̀ bó ṣe ń lọ yìí, ojú ti tì wá, ẹsẹ̀ wa ti wọ́lẹ̀ gẹrẹgẹ àwa ọmọ Yorùbá. Ó máa ń lọ póṣù kan tí wọ́n ti kó àwọn ọmọ tán kó l'Ógbómọ̀ṣọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, ibo lẹ wà, kí lẹ̀ ń ṣe? Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ẹ̀yin alóore, ẹ̀yin aríran òfò gbogbo, ẹ̀yin babaláwo irọ́, ẹ̀yin àáfàá irọ́, ibo lẹ wà láti bí oṣù kan tán ti kó àwọn ọmọ ọlọ́mọ, tán ti ká àwọn ọmọ yín lọ nílẹ̀ Yorùbá, kí lẹ rí ṣe sí i? Ojú ti tì gbogbo yín. Ó ti wá fi jẹ́ ká mọ̀ wípé irọ́ pátá ni gbogbo yín pa fún wa látọjọ́ yìí. Ẹ̀yin ológun orí social media, gbogbo ẹ̀yin pásítọ̀ social media, ẹ̀yin wòlíì èké, ẹ̀yin wòlíì social media, ẹ̀yin alóore, ẹ̀yin aríran òfò, ẹ̀yin olóòórùn, ẹ̀yin atọ̀ọ̀lé, alágbèrè lásánlàsàn. Kẹ́nìkan má bu ẹnìkan o lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Gbogbo wa pátápátá lójú ti tì, àti Christian àti Muslim àti babaláwo oníṣẹ̀ṣe. Torí pé tí ò bá rí bẹ́ẹ̀ ni ká má sì wá rí ẹnìkan, gbogbo bí gbogbo yín ṣe ń sọ pé ẹ̀sìn mi ló dáa jù, tèmi ló dáa jù, ká má sì rí èèyàn kan tó lè gbé agbára ẹ̀ dìde kó lọ gba àwọn ọmọ yìí sílẹ̀. Èmi ò tiẹ̀ nígbàgbọ́ wípé nílẹ̀ Yorùbá yìí bandits lè wọlé rárá. Kò síbi tí mo lè lọ máa fọwọ́ sọ̀yà ní pé èmi kẹ̀, èmi ọmọ Yorùbá. Tó bẹ́ẹ̀, a ṣe pé mo kàn ń fọwọ́ sọ egungun ni, kò sẹ́ran láyà mi. Ṣé ti wá rí báyìí wípé irọ́ lásán lásán lẹ́kọ̀ọ́ fi ń tàn wá? Ṣé ẹ mọye èèyàn tí ẹ̀yin oníran olórí burúkú yìí, oníran wèrè yìí tẹ́ ti fi bà láyé jẹ́, ilé tẹ́ ti fi ràn òfò yín tẹ́ ti fi dàrú. Ẹ̀yin ò kì í rí nǹkan re, ẹ̀ẹ́dẹ̀ kì í rí nǹkan kó tó ṣẹlẹ̀. Ó dìgbà tó bá ṣẹlẹ̀ tán kẹ́ tó ṣẹ̀ṣẹ̀ máa wá máa sọ pé Olúwa wí pé mọ́tò tó bá ti lọ báyìí lẹ máa ń ṣẹ́wọ́ sí, téjò bá lọ tán lẹ máa fọ̀pá nalẹ̀. Kó tó di pé wọ́n lọ kó ọmọ l'Ógbómọ̀ṣọ́, ṣé kò sí wòlíì nílùú ni? Ṣé kò sẹ́yìn àáfàá yẹn nílùú? Ṣé kò sẹ́yìn babaláwo nílùú kẹ́ ẹ ti ríran wípé ìṣẹ̀lẹ̀ burúkú báyìí fẹ́ ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ o, lọ́jọ́ báyìí ẹnì kan ti skul yẹn pa kẹ́nìbọ̀dì má lọ. Ojú wa ti là, ẹ ti jẹ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ ni, láti fi ojú yín hàn wípé irọ́ lásán lásán lẹ ń patàn wá jẹ, ẹ lágbára. Wọ́n lójú ti babaláwo tọ́mọ ẹ̀ kú lọ́jọ́ súná, ojú tì yín àbòjó tì yín báyìí. Kẹ́nìkan má bu ẹnìkan. Ọlọ́run kan náà ni gbogbo wa jọ ń ké pè. Ìgbà tẹ́ ẹ̀ báyìí ti gbà wípé kò sí Ọlọ́run tó pín yẹ́lẹyẹ̀lẹ, Ọlọ́run kan la jọ ń sìn, tẹ́ ẹ̀ báyìí ti gbà bẹ́ẹ̀, wàhálà sì máa ṣẹlẹ̀ lọ. Ọlọ́run gan sọ wípé níbi tí èèyàn méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọpọ̀ sí tán porúkọ wọn, wọ́n dá wọn lóhùn, á fi béèrè wọn fún wọn. Ẹ̀yin ò fẹ́ fìmọ̀ ṣọ̀kan, àìfi ìmọ̀ ṣọ̀kan ló ń fìyà jẹ wá. Gbogbo ìyà tó ń jẹ wá yìí, ṣé bọ́lọ́run ń wò wá? Ọlọ́run wà náà, Ọlọ́run ló dá gbogbo wa. Kí lẹ fi ń yà wá sọ́tọ̀ gan? Tó bá jẹ́ pé Muslim gbọ́ ti Kìrìsìtẹ́nì, kí Kìrìsìtẹ́nì gbà ti Muslim, kí gbogbo wa, kí gbogbo àwọn méjèèjì gbà tó níṣẹ̀ṣe, ká fọwọ́sowọ́pọ̀ báyìí. Wọ́n ní ká fọwọ́ lọ́wọ́ fi mọ́, ànìkànrìn ló ń jọ méjò níyà. Ìmọ̀ gbogbo wa ò ṣọ̀kan, ìgbà wo l'Ọlọ́run fẹ́ dáhùn sọ̀rọ̀ wa? Báwo la ṣe fẹ́ gbàdúrà tó fẹ́ gbà? Tá bá wá rí ẹ̀yin àríran irọ́ kan tẹ́ wá ń jíṣẹ́ irọ́ fún wa, á ti gbà báyìí pé iṣẹ́ irọ́ lẹ̀ ń jẹ́. Gbogbo ẹ̀yin babaláwo orí social media, agbára yín dà, ògùn yín dà, ègbé yín dà, àfọ̀ṣẹ yín dà, nàsáré yín dà. Lóògùn ire, ògùn ìkàlẹ̀ ní lọ́wọ́. Ògùn ìkà ní gbogbo yín ní lọ́wọ́, kẹ́ bá tọmọ ọlọ́mọ jẹ́, kẹ́ yàyàn ń wèrè. Gbogbo ẹ̀yin èmèrè, ṣé ẹ̀ ní agbára láti lọ fi gba àwọn ọmọ wa tí wà láhàámọ́ kalẹ̀ ni? Ṣé mèrè tí wọ́n ní kẹ́ máa fi ṣèkà ní? Ìkà lásán lẹ mọ̀. Lóògùn ire lọ́wọ́. Mo wo fídíò kan láàárọ̀ yìí tí ìyá kan ń pe àwọn
kírísítẹ́nì mùsùlùmí kinní kan tó ń pè wọ́n níjà ẹ̀yin kọ́ ṣó yẹ nìkan sílẹ̀ ni gbogbo wa lójú tì lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí onígbàgbọ́ mùsùlùmí àti babaláwo oníṣẹ̀ṣe gbogbo wa lójú tì káwá rẹ nìkan tó dìde nínú yín bó jẹ́ kírísítẹ́nì ló dìde ló lọ káwọn ọmọ yẹn wálé tó bọ̀ òun nìkan kírísítẹ́nì nìkan la máa mọ̀ la máa mú lẹ́sìn tó bá jẹ́ muslim ló dìde ẹ̀yin àfáà yẹn tẹ́ ẹ lọ gba àwọn ọmọ yẹn bọ̀ a máa ṣe ránkà dédé yín gbogbo wa bá èmi fúnra mi màá wẹ wọ́n ká màá kírun tó bá wá jẹ́ oníṣẹ̀ṣe ni lẹ lọ fi agbára yín gba àwọn ọmọ yẹn wá láyọ̀ àti àlàáfíà wàláì màá dìyà Ọ̀ṣun lẹ́sẹ̀kẹsẹ̀ ni báyìí àti rí wípé kò ságbára lọ́dọ̀ gbogbo yín irọ́ lásán lẹ̀ ń pàtàn wá jẹ ṣé ẹ mọ iye owó tẹ́lòmíì ti run sílé babaláwo sílé wòlíì sílé àfáà ẹ̀ ń fowó mugun jàró sọ̀ lọ ẹ jíbọ́ Ọlọ́run sọ̀rọ̀ kankan Ọlọ́run ò mọ̀ yín ẹ má parọ́ tàn wá jẹ mọ́ tọ́lọ́run bá mọ̀ yín ni Ọlọ́run ti máa fún yín lágbára wípé ẹ lọ tó bá ẹni tó bá jẹ́ ìríjú Ọlọ́run gangan Ọlọ́run ò mú ẹnìkan ní next of kin gbogbo yín lẹ̀ ń tanra yín jẹ pé ẹ̀sìn tèmi ló máa rọrùn wọ̀ ẹ̀sìn tèmi lọ́lọ́run fẹ́ gbà ṣọ́lọ́run wá rí yín báyìí tọ́lọ́run bá rí yín ẹ̀sìn tọ́lọ́run bá rí ó máa gbóríyìn fún oríyìn tọ́lọ́run gbé fún yín dá Ọlọ́run ò mọ̀ yín ẹ lọ change ẹ yé ṣenú níbí ni mọ́ ẹ jẹ́ ká fira wa ṣọ̀kan ṣoṣo ọmọ ìyá kan náà ni wá nílẹ̀ Yorùbá yìí àwa fi ẹ̀sìn yára wa a fi yapa a fi ń da gbogbo nǹkan rú nǹkan tó yẹ kájọ fọwọ́sowọ́pọ̀ òun ló délẹ̀ yìí ìmọ̀ wa ò ṣọ̀kan báwo làdúrà wa ṣe fẹ́ gbà ìbínú Ọlọ́run ló dé ìbínú Ọlọ́run ló dé gbogbo àwọn nǹkan àwọn baba ńlá wa tí wọ́n fi ń ṣagbára nígbà tán yàrá àwọn baba alálùbáríkà yẹn wọ́n jẹ́ kó gún kó wa wọ́n jẹ́ kó gún wọ̀lú tó bá jẹ́ báwọn baba yẹn ṣe òun leléyìí ni kò ní sí nǹkan tó ń jẹ́ran Yorùbá mọ́ ó dorí yín àkàrà dorí akáyín yín àkàrà wá degun ẹ̀ẹ́dàgbára yẹn lò mọ́ báyìí ẹ̀ẹ́dàgbára yẹn lò mọ́ kógun má wọlẹ̀ Fúlàní ti yí wa ká ọjọ́ kan lẹ́kàn máa rí i pé gbogbo ẹ̀ di tatatatatatatata ẹni bá máa kú ló máa kú ẹni máa kú Fúlàní àbá gbalẹ̀ ojú yín bá mọ́ gbogbo ẹ̀yin aṣíwájú ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yẹn ojú yín á bó ẹ̀yin ọba wa ẹ̀ sọ̀rọ̀ kò sí wàhálà ẹ̀ jáde kẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tán kó lọ mi ò rí ọba kan tó kó jáde wọ́n ń gbé ọba lọ wọ́n ń gbé gbogbo ẹ̀ lọ ẹ dákẹ́ ẹ̀ ń wò ẹ ò lè pa àwọn alálẹ̀ kẹ́ ẹ pe Lísàbí Agbòǹgbò Àkàlà kẹ́ ẹ bọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ lọ bọ Ọ̀rúnmìlà kẹ́ ẹ lọ bọ àwọn bàbá wa níbi tá a ti ṣẹ̀ wá nílé Ifẹ̀ àbí kò sí wọn mọ́ ni ṣé wọ́n ti ṣán lọ ni ẹ ti fi wa àrékèrèkè bìtìréyà ẹ ti fi lé àwọn agbára wa jìnnà ojú gbogbo wa lójọ máa tó ojú gbogbo wa báyìí òun lójọ máa ṣe nígbà tó gun Fúlàní bá dé ẹ lajú kalẹ̀ kó gun Fúlàní kókó wa lọ bàbá wa Sunday Ìgbòho tó tún sọ wípé òun á jà òun á ṣe òun á bá wa lọ oríṣiríṣi ẹ̀yin ọmọ Yorùbá yìí kò sórúkọ tẹ̀ ti pẹ́ ni ẹlẹ́ni tán tẹ́mi bá jẹ́ ìyàwó bàbá yẹn máa sọ pé kó má ṣe nǹkan kan ni ẹ fi mọ̀ ṣọ̀kan pẹ̀lú ẹ̀ Yorùbá ń jẹra wa lẹ́sẹ̀ báwo làwọn agbára wa ṣe fẹ́ dúró ṣe bí ìwà bìtìrẹ́yà tá a hù fáwọn àwọn aṣíwájú àwọn bàbá wa tó ti sùn tí wọ́n ń bẹ́ èpè sílẹ̀ fún wa ṣe bóun ló ń jà wáyé ẹ rẹ́dì láti change kò tiẹ̀ sí tó dùn mí bí kò ṣe ẹ̀yin wòlíì irọ́ burúkú nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ ní ríran o ó dìgbà tí nǹkan yẹn bá bàjẹ́ kẹ́ tó ṣẹ̀ṣẹ̀ wá jáde iná Ọlọ́run á dáhùn lára yín tí mo bá tún gbọ́ pé Olúwa wí pé kan lẹ́nu yín ta ló fẹ́ gbà yín gbọ́ tí nǹkan tó ṣẹlẹ̀ báyẹn ẹ̀ ní rí ó dìgbà tó bá ṣẹlẹ̀ tọ́kẹ́ tó wá máa rí ojú ti tì yín ẹsẹ̀ yín ti wọ́lẹ̀ gẹ̀rẹ́gẹ́ ẹ bojú ẹ̀yìn ogun Fúlàní ló ń bọ̀ yẹn àwọn ọmọ ọlọ́mọ tíṣà nínú òtútù nínú ọ̀rinrin wọ́n lu ẹlòmíì gbàkúgbàkú bíi kó kú ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe sí ìkànnì gbogbo yín kí lẹ wà lórí social media fún tẹ́ ẹ̀ fi gbogbo ẹ̀tàn wá jẹ látijọ́ yìí ẹ ti sẹ́lòmíì dẹ̀dùn arinlẹ̀ lórí irọ́ ẹnu yín nǹkan tó yẹ ká fi gbà yín gbọ́ òun ló délẹ̀ yìí ẹ ṣe a ò lè kí la fẹ́ gbà yín gbọ́ fún mọ́ ẹni tó bá gọ̀ ló sì máa kówó ẹ̀ fún yín ẹ̀yin ìka gbogbo yìí àwọn ọmọ ọlọ́mọ wà níbẹ̀ nínú òtútù ẹ rí nǹkan kan ṣe